ẹ fi ìyàwó mi sílẹ̀ o torí wípé ọlọ́run ló ń ṣe ọmọ. Èyí ni ohun tí Lateef Adédìméjì, èyí tí gbogbo wa mọ̀ sí ọkọ Bímpé, èyí ni ọ̀rọ̀ tí ó fi lẹ́nu o. Ẹ kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa, ṣé dáadáa lẹ wà, ṣé àlàáfíà lẹ wà tó ẹ̀yin èèyàn wa. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bá ó sì máa jọ sọ̀rọ̀ lórí bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Bímpé lórí ìgbéyàwó wọn. Ẹ̀yin èèyàn wa, ẹ mọ̀ wípé láti bí ọdún mélòó kan sẹ́yìn ó ní àwọn òṣèré méjèèjì yìí ni wọ́n ti ṣe ìgbéyàwó tó sì ti ń gbé papọ̀ lọ́kọ àti láya. Ṣùgbọ́n ní báyìí o ẹ̀yin èèyàn wa, níṣe ni àwọn fáǹsì àwọn méjèèjì kàn ń kí ojú bọlé wọn lọ́tùn lósì ni wọ́n ń sọ nǹkan tí kò kàn wọ́n. Ẹ̀yin èèyàn wa, ní gbogbo ìgbà yìí tí Bímpé tí ó bá jáde wá sí orí Instagram page rẹ̀, tí ó bá ti post picture kankan báyìí, níṣe ni àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ń kọ ìkọkúkọ ní under comment section, ni wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ fún wípé kó lọ bímọ o, kó lọ wá bí ó ṣe bímọ, kó lọ lóyún, kó lọ ṣègbà, kó lọ ṣàwo. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ náà pọ̀ débi wípé ní gbogbo ìgbà òní Bímpé máa ń sọ̀rọ̀ wípé kí wọ́n fi òun sílẹ̀. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ìgbẹ́nu tán ó kọjá bí ẹ̀sìn rò, nítorí àwọn èèyàn wọn yóò máa sinmi o. Wọ́n ní wípé kí Bímpé kó lọ wá bí ó ṣe lóyún o, kó lọ wá bí ó ṣe bímọ fún Lateef, wípé láti ọdún tí ó ti ṣe ìgbéyàwó, kàkà tó yẹ kó wá bí ó ṣe bímọ, níṣe ló ń ya fọ́tò kiri, ló ń post rẹ̀ sórí social media wípé àti bímọ ò ní lára rárá, wípé ó kàn ń wò wípé ìgbà tó bá wù òun lòún lè bímọ. Ẹ̀yin èèyàn wa, àwọn èèyàn wọ̀nyí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, níṣe ni wọ́n ń búlì arábìnrin yìí bó ṣe wù wọ́n. Wọ́n ní wípé kó lọ wọ́ ọmọ bí o, wípé àìrọ́mọbí rẹ̀ ò ká lára, fọ́tò ló ń fi gbogbo ọjọ́ ayé rẹ̀ tó fi ń yà kiri. Ẹ̀yin èèyàn wa, wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ sí arábìnrin yìí tí gbogbo wa mọ̀ sí Bímpé, ìyàwó Lateef Adédìméjì. Ṣùgbọ́n ní báyìí o ẹ̀yin èèyàn wa, Lateef máa ti jáde o láti wá fún àwọn èèyàn wọ̀nyí ní èsì ọ̀rọ̀ wọn. Ó ní wípé òun bẹ̀ wọ́n ní o, wípé kí wọ́n fi ìyàwó òun sílẹ̀, wípé ọlọ́run ló ń ṣe ọmọ. Ó ní wípé tó bá tó àkókò àti ìgbà fún àwọn láti bí ọmọ, wípé ọlọ́run máa ṣe é. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ìgbẹ́nu tán, nítorí Lateef Adédìméjì ó bínú sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí. Ó ní kán jọ́ o, wípé kán yé pa ìyàwó òun lẹ́kún, kán yé fi ọ̀rọ̀ ọmọ bíbí kí wọ́n yé fi bú ìyàwó òun, wípé kán fi ìyàwó òun sílẹ̀. Tó bá tó àkókò fún ọlọ́run láti dá wọn láre, wípé ọlọ́run fún wọn ní ọmọ. Ẹ̀yin èèyàn wa, kí ni ẹ lérò pé ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí? Ǹjẹ́ ẹ rò wípé báwọn èèyàn ṣe fi ń bú Bímpé wípé kó lọ wá ọmọ bí, ṣé ẹ rò wípé ó dáa rárá? Ǹjẹ́ ẹ rò wípé bí Lateef náà ṣe jáde láti wá sọ̀rọ̀, ṣé ẹ̀yin èèyàn wa rò wípé ó dáa? Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ìgbẹ́nu tán o. Ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ Bímpé àti Lateef Adédìméjì, ẹ̀yin èèyàn wa, ẹ tẹ̀ sí comment section. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa o. Kí ẹ má ṣe gbàgbé láti tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí ó ba lè máa notify yín. Ó dàbọ̀.